Alága ìjọba ìbílẹ̀ Àpápá abilékọ Ìdòwú Adéjùmọ̀kẹ́ Ṣẹ̀bánjọ́ ti rọ àwọn tó jẹ àǹfààní fọ́ọ̀mù ìdánwò àṣejáde ní ilé ẹ̀kọ́ girama ìyẹn WAEC àti GCE ọ̀fẹ́ ọdún yìí láti ta kété sí àwọn iṣẹ́ àti ìwà tó lè ba ọjọ́ iwájú wọn jẹ́. Ètò pínpín fọ́ọ̀mù GCE àti WAEC pẹ̀lú ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga JAMB ọ̀fẹ́ ọ̀hún ló wáyé nínú ọgbà ìjọba ìbílẹ̀ náà. Níbi ètò ọ̀hún ni abilékọ Ṣẹ̀bánjọ́ ẹni tí igbákejì rẹ̀ ọ̀gbẹ́ni Ismaila Ganiyu ṣojú fún gba àwọn akẹ́kọ̀ọ́ náà níyànjú láti wá àwọn iṣẹ́ kan ṣe lásìkò ìsinmi wọ̀nyí kí wọ́n lè túbọ̀ ní ìmọ̀ sí i. Abilékọ Ṣẹ̀bánjọ́ kò ṣàìṣe ìlérí ẹ̀kọ́ ọ̀fẹ́ fún akẹ́kọ̀ọ́ tó bá ṣe dáadáa jùlọ láti ro àwọn akẹ́kọ̀ọ́ yòókù sókè kí wọ́n lè túbọ̀ fojú sí ẹ̀kọ́ wọn. Ṣèbí táwo bá kì fún ni àá kì fáwo padà. Dókítà Michael Ẹ̀gbáyẹlò tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ẹ̀kọ́, ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti eré ìdárayá fi gbóṣùbà káre fún alága ọ̀hún fún iṣẹ́ takuntakun tó ń ṣe láti rí wípé ìgbé ayé rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ níjọba ìbílẹ̀ Àpápá. Dókítà Michael yànnàná àwọn iṣẹ́ ribiribi tí abilékọ Ṣẹ̀bánjọ́ ti ṣe bíi ìpèsè aṣọ ilé ẹ̀kọ́, àga ìjókòó, iṣẹ́ ọwọ́, àwọn ètò tó lè ro àwọn akẹ́kọ̀ọ́ sókè nípa ọjọ́ iwájú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó sì rọ àwọn tó jẹ àǹfààní fọ́ọ̀mù ọ̀fẹ́ náà láti fi ẹ̀mí ìmoore wọn hàn. Lórúkọ àwọn akẹ́kọ̀ọ́, ọ̀gbẹ́ni Lawal Kamaldeen fi ẹ̀mí ìmoore hàn fún àwọn fọ́ọ̀mù ọ̀fẹ́ náà tó sì ní àwọn kò ní já alága kulẹ̀. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i, ẹ darapọ̀ kí ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbù fọ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.